ẹ̀yin èèyàn mi ẹ wò ó Saheed Shittu àwọn náà ti jáde o wọ́n ti dá ìyẹn sísá wa Yorubawuyi wọ́n ti dá wọn lóhùn nípa fídíò kan tí ìyẹn sísá wa Yorubawuyi tí wọ́n ṣe ẹ wò Saheed Shittu wọ́n sọ̀rọ̀ burúkú sí ìyẹn sísá wa Yorubawuyi nípa ọ̀rọ̀ fídíò kan tí ìyẹn sísá wa Yorubawuyi ṣe ẹ̀yin náà wò nǹkan tó ń ṣẹlẹ̀ lókè ọ̀dẹ̀ yẹn ló mú ìyẹn sísá wa Yorubawuyi yẹn ló mú wọn jáde láti kàn sọ̀rọ̀ síta because àwọn tí wọ́n pa àwọn Fúlàní tí wọ́n pa àwọn èèyàn lókè ọ̀dẹ̀ lọ́tún lọ́sì ìyẹn ló ta sísá wa Yorubawuyi lára ìyẹn ló jẹ́ kán jáde but ọ̀rọ̀ yìí ó ti wá ń di nǹkan míì láàrin ìyẹn Saheed Shittu pẹ̀lú sísá wa Yorubawuyi ẹ wò ẹgbọ́n nǹkan tí Saheed Shittu ó sọ kòbákòbá ọ̀rọ̀ sí ìyẹn sísá wa Yorubawuyi ẹ wò ẹgbọ́n nǹkan tí Saheed Shittu ẹgbọ́n táwọn náà sọ. ẹ fẹ́ jagun ìwọ tó ń pariwo obìnrin Yorubawuyi wèrè yìí ṣó lè jagun gbogbo àwọn brothers yẹ tó ń pè kán wá support yẹ kán wá kún ẹ lọ́wọ́ ṣe yẹ kó ti lọ báyìí náà kán wá kún ẹ lọ́wọ́ ó ti lọ. Salamu alaikum warahmatullahi wabarakatuh lórí Facebook mi ò mọ tó dé network wa ló ṣe wọ́n rọmọrọ ẹ tẹ̀lé ó ń pe ogun gbogbogun ṣẹlẹ̀ ìwọ gangan rèé o ò lè jagun o jókòó sínú yàrá ẹ o jókòó sínú yàrá ẹ o jókòó sí Amẹ́ríkà o kàn ń ranjú ẹjẹ ń play nú àwọn wèrè wọ́nrọ̀wọ́nrọ̀ tó ṣe ẹjẹ́ ká gbọ́ nú àwọn wèrè tí ọmọ dìdìrín Yorubawuyi tó ṣe ẹjẹ́ gbọ́ bismillah. Tinubu ṣẹ́gbọ́. gọ́vnà Abdulrasaq Abdulramoni ò ní gbádùn kò ní dáa fún ẹ. ṣẹ́gbọ́. gọ́vnà Kwara State kò ní dáa fún ẹ. Abdulrasaq Abdulramoni kò ní dáa fún ẹ gọ́vnà Kwara State. àwọn agbésùmọ̀mí ti wọ òkè ọdẹ wọ́n pa wọ́n lókè ọdẹ Abdulrasaq Abdulramoni kò ní dáa fún ẹ ò ní ṣoríire. Abdulrasaq Abdulramoni ó máa ṣorí ikú ni. gọ́vnà Kwara State Abdulrasaq Abdulramoni ó máa ṣe orí burúkú ni kò ní dáa fún ẹ. kò ní dáa fún ẹ gọ́vnà Abdulrasaq Abdulramoni gọ́vnà òkè ọdẹ ó máa ṣe orí burúkú ni. àti gbogbo àwọn tí wọ́n wà lẹ́yìn ẹ̀ pátápátá àtẹ́mí Kwara State bàbá Tinubu ẹ wò ó tẹ́ bá fẹ́ ogun ẹ máa rí ogun tẹ́ bá fẹ́ ogun ọmọ òkè ọdẹ lèmi Yorubawuyi ló. dákẹ́ ìwé olórí burúkú wèrè dákẹ́ ṣé ìbọn ṣakabùlà táwọn bàbá ẹ̀ ń gbé kiri ló fẹ́ fi jagun Yorubawuyi ṣé ìbọn ṣakabùlà táwọn bàbá yín ń gbé kiri ló tó fi ń tẹ̀gbẹ́ yẹn ló fẹ́ fi jagun ó mọ tó ń pè lógun ni ó dẹ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé onítọ́ba fógun wọ́n máa rógun sẹ́mi ẹ̀mí yàrá yẹ gbógun sẹ́mi àwọn bàbá ẹ̀ tó bí ẹ sẹ́mi wọn gbógun ó dẹ̀ ń lẹ́nu ohun tó lè ṣe kò lágbára gbogbo tó sọ yẹ ń pa tọ́ba Yorubawuyi tó bá mọ̀ pọ̀ bí yàlájà ẹ̀ dá yàlájà ẹ̀ mo sọ o tọ́ba bí yàlájà ẹ̀ dá máa bọ̀ Nàìjíríà kó wá sọ tó sọ yàlájà ẹ̀ mo challenge yàlájà ẹ̀ tọ́ba bí yàlájà ẹ̀ rẹ̀ máa bọ̀ Nàìjíríà gbogbo tó sọ yẹn wá sọ Nàìjíríà mo challenge yàlájà ẹ̀ mo sọ o tọ́ba bí yàlájà ẹ̀ tọ́ba bíire máa bọ̀ Nàìjíríà kó wá sọ mo challenge ẹ àtàwọn bàbá ẹ gbogbo àwọn ọmọ òkè ọdẹ tó ń pariwo òkè ogun àbí ẹkù tọ́ba bí yàlájà ẹ̀ rẹ̀ máa bọ̀ Nàìjíríà kó wá sọ gbogbo tó ń sọ yìí wá sọ Nàìjíríà ọ̀ bí yàlájà ẹ̀ rẹ̀ gbogbo ọwọ́ tó fi ń sọ̀yà lórí irọ́ tí ò pọ́sibù wọn bí alájà ẹ̀rín kò sọ òǹbù ẹ̀míà Ìlọrin òǹbù gọ́vnà Ìlọrin bàbá Tinubu tó bá fẹ́ wọ́wọ́wọ́ ẹlẹ́nu ní gbogbo ẹ mọ̀ ń bọ̀ sọ̀rọ̀ ẹ lọ wèrè sọ̀rọ̀ wèrè. ẹni ọba tó bá mọ̀ nípa ẹ̀ ẹ̀yin bọ́ìsì ẹ jẹ́ kọjẹ. ẹni ìjòyè ẹni bọ́dì tó bá mọ̀ nípa ẹ̀ ẹ jẹ́ onítọ̀hún kọjẹ. ẹ̀yẹ kò di wọ́rọ̀ sí wọ́rọ̀ kọ̀rọ̀ sí kọ̀rọ̀. ọkọ̀ máa ń fẹnu jagun ni ẹni kìíní kan ẹ pa wọ́n ẹ ṣe kìíní kan wèrè nìyẹn Yorubawuyi
wàláì wèrè ni ẹ ó confirm pé ọ̀sìnwín ayé àtọ̀run ni ẹ gbogbo ẹnu tó ń lé yìí ṣó lè sọ Nàìjíríà kò dé Nàìjíríà pé yes ó ti dé Muritala airport báyìí o ohun tó ń sọ yìí ó ń sọ ẹ̀dẹ̀ ń lénu ẹ̀ máa lénu lórí irọ́ kí wá ní tèmi nínú ẹjọ́ yìí mi ò dá sí ẹ̀yin àti wọn gbogbo ẹ̀wọ́ àti wọn lẹ́jọ́ ń búra yín èmi ò mọ̀ ń pa ẹ̀ èmi ò tiẹ̀ bá yín dá sí gbogbo ẹjọ́ yín èmi ń bá láìpù tèmi lọ jẹ́jẹ́ mi ò tiẹ̀ dá fẹ́rẹ́tì wà láìkàláì mi ò dá sí bí láìlẹ̀ sí ó kò dédé bọ́sítà ó ní Saheed Shittu ó lọ mú péjì mi ó gba péjì mi ó mọ̀ pa bí péjì mi ti bó ṣe shut down ó ní mo ṣe kí ni ó ní mo flag péjì òun ó wá ní kébì máa fi Ògún búra kí n fi Ògún kí n fi búra kí n fa àwọn Ògún búra tèmi ò bá mọ̀ pa bí péjì òun ṣe wálẹ̀ kí ló kàn mí pẹ̀lú bí péjì ẹ ṣe wálẹ̀ èmi tèmi ń ṣe láìfù tèmi bísì pẹ̀lú láìfù mi lèmi máa wá ráyè orí burúkú wèrè tẹ́yìn ṣe kí ló kàn mí pẹ̀lú ìyẹn fèmí lẹ́jàre ó bá ní kí mi ṣe àmàfò Ògún búra mo bá búra pé wà láìtàláì mi mọ̀ pa bí wọ́n yẹ gba péjì ẹ̀ mọ́ ẹ lọ́wọ́ onírọ̀ Ògún ni kémi fi búra o àbí omi kémi fomi búra mo ní kémi fomi búra lórí pé kí ló ń kàn mí pẹ̀lú orí burúkú tẹ́ ń ṣe èmi ò dá sí gbogbo wèrè tó ń ṣe yìí Yorùbáwuyi àbáyé ẹ̀fẹ́ bàjẹ́ ni kí ló kàn mí pẹ̀lú gbogbo wọn tó ń sọ yìí èmi ò dá sí náà onírọ̀ o gbúdọ̀ búra sí ni o gbúdọ̀ ṣe o gbúdọ̀ mọ̀ ni o mi ò dá sí mo dẹ̀ ti rí gbogbo àwọn upside tó ti gbá tó yẹ kí n gbé jáde kí n máa fi ẹ́ pa kí gbogbo àwọn èèyàn máa bú ẹ mi ò mọ̀ọ́mọ̀ dá sí ni mo gbójú kúrò ń bẹ̀ torí mo ti rí pé gbogbo ohun tó ń sọ ẹ̀mí ẹ̀ ò gbé gbọ́rọ̀ tó sọ wèrè gbọ́n tó wí ó pọ̀ tí máa bẹ kó jáde wèrè. Tinubu gọ́vnà Abdulrasaq Abdulrahman ò ní gbádùn kò ní dá fún ẹ gọ́vnà Kwara State kò ní dá fún ẹ Abdulrasaq Abdulrahman kò ní dá fún ẹ gọ́vnà Kwara State àwọn agbésùnmọ̀mí ti wọ òkè ọdẹ wọ́n parọ́ lókè ọdẹ Abdulrasaq Abdulrahman kò ní dá fún ẹ ò ní sóríire. ẹ wo bóyá ń gbọ́ ẹ lẹ́nu. Abdulrasaq Abdulrahman ó máa sórí ikú. sóhun ló dé ní sùúrù wèrè olórí burúkú Yorùbáwuyi ṣé gómìnà ló dẹ àwọn èèyàn kọ́ ló bá pa àwọn èèyàn ṣé gómìnà ṣé ó máa wù gómìnà náà káwọn kan wọnú ìlú kọ́ máa bá wọn jà ṣé òun gómìnà kọ́ máa para wọn gómìnà ìlú wo nínú ẹ máa dùn pé ẹ wọnú ìlú wo ẹ máa para yín ẹ máa bára yín jà gómìnà ìlú wo ló máa ń ṣerú ẹ gómìnà ìlú wo ló ṣẹlẹ̀ sí tó inú ẹ dùn sí pé ẹ ló máa pa àwọn citizen nínú ìlú òun gómìnà ìlú wo ló ṣerú ẹ bọ̀ torí n tó ń tẹ̀yìn Yorùbá wèrè nation yìí lára n tó ń dùn yín pọ̀ ẹ ṣàfẹ́ gba Yorùbá nation wèrè n tí ò possible torí èmi ò support èmi ò lè support láyé Yorùbá nation ò ní bọ́ọ̀sì kò ní hold yes mo sọ nínú báyìí báyìí possible ṣé èmi jẹ́ pé mo fẹ́ fẹ́ ọmọ Ìgbò sí wàá sọ pé Yorùbá nation fẹ́ máa ẹ máa torí pé mo fẹ́ fẹ́ ọmọ Ìgbò sí ẹ máa ní irọ́ o ẹ gbà kó ní kálukú gbogbo everybody máa lọ tí bá ní mo fẹ́ fẹ́ ọmọ Haúsá sí ẹ máa ní ẹgbà pé irọ́ kó ní kálukú máa lọ àbórí orí yìí dàrú ni ṣé orí yìí tí wàá dàrú ní ẹ̀yin Yorùbá wèrè nation so èmi ò support yín mi dẹ̀ support yín láéláé kí ló fẹ́ fi support yín kí ló kàn mí pẹ̀lú yín mi ì lè support yín láéláé apáti pé Yorùbá nation ọ̀nà Yorùbá nation ìyẹn ti ẹ̀kọ́ ní issue ni pé gbogbo tẹ́yìn pípù yìí ń pariwo pé ẹni gbọ́ sọ̀rọ̀ ẹ tọ́kí wá gbé mi tó ti sọ̀rọ̀ kọjá jáde. ó máa ṣe orí burúkú ni kò ní dáa fún ẹ. ẹ gbọ́rọ̀. kò ní dáa fún ẹ gọ́vnà Abdulrasaq Abdulrahman gọ́vnà òkè ọdẹ ó máa ṣe orí burúkú ni. ẹ gbọ́rọ̀. àti gbogbo àwọn tí wọ́n wà lẹ́yìn ẹ̀ pátápátá ọ̀tẹ́mí Kwara State bàbá Tinubu ẹ wò ó tẹ́ bá fẹ́ ogun ẹ máa rí ogun. ẹnu pa ẹ. tẹ́ bá fẹ́ ogun ọmọ òkè ọdẹ lèmi Yorùbáwuyi lórúkọ. bẹ́ẹ̀ ni ẹ fọ wèrè. tó
wòran. ìjòyè Anybody tó wà bá mọ̀ pa mọ̀ ẹ̀ nípa wọ́n jẹ. ẹ̀jẹ̀ onítọ̀hún ẹ̀yẹ kò di wọ́rọ̀ sí wọ́rọ̀ kọ̀rọ̀ sí kọ̀rọ̀ ẹ sọ di wèrè. Ìwọ tó ń pariwo tí gbogbo ọ̀nà táyé ẹ̀ ti fẹ́ bàjẹ́ bí ariwo ẹ sọ di wèrè ẹ sọ di wèrè. Wèrè ní ọ̀dẹ̀ ní Yorùbáwùyí. Ìwọ náà wàá gbọ́ àwọn ọ̀rọ̀ tó ń sọ jẹ́ fi ẹ́ pa mi wọ ọkọ tó ń sọ. Ó sọ̀rọ̀ kan bí wàá gbọ́ fún rẹ̀. ẹ̀yin ọmọ òkè ọdẹ ẹ dìde tó bá dogun kó dogun everybody ní òkè ọdẹ ẹ dìde ọmọ tó bá mọ̀ pa ẹ jẹ́ ìyòyè tó bá mọ̀ pa ẹ jẹ́ ọmọ ọdún tó bá mọ̀ pa ẹ jẹ́ pẹ́pẹ́tẹ̀ lógún ti fẹ́ bẹ̀rẹ̀ kó bẹ̀rẹ̀. Eléyìí kọ́ ogun tó sọ ń pogun ẹ̀mí ẹ̀ ò gbé irú olórí burúkú ara yín gbọ́ eléyìí ó dàpọ̀ eléyìí. báyìí gbẹ̀yìn ọmọ òkè ọdẹ tí ẹ bá bẹ̀rẹ̀ kan tí àwọn bàbá fi jagun nígbà kìíní àná tí ẹ bá bẹ̀rẹ̀ àdébá sọ ní burúkú ni ẹ sọ òkè ọdẹ tí ẹ bá dìde gbogbo ẹ̀yọ́ lóyè lóyè lókè ọdẹ tí ẹ bá dìde bó máa ṣòfò ni gbogbo ẹ̀yọ́ lágbàdo òkè ọdẹ tí ẹ bá bẹ̀rẹ̀ kan àwọn bàbá lọ́jọ́ kìíní àná ẹ máa ṣe orí burúkú ni. Ẹ̀yin TikTok ẹ̀ gbọ́ tó wí ó ní ẹ̀yin bàbá farabalẹ̀ wéré jàre ó ní ẹ̀yin ọmọ òkè ọdẹ gbogbo táwọn bàbá wa fi jagun tẹ́ ẹ̀ bá gbé jáde ẹ máa ṣe orí burúkú ni kí làwọn bàbá yín fi jagun lọ́jọ́ kìíní àná Yorùbáwùyí kí làwọn bàbá yín fi jagun lọ́jọ́ kìíní àná. Ò ní ṣe ríire bí àṣà lọ rí wọn ò ní ṣe ríire eléri ibú ọmọ mọ̀rùkúsù Yorùbáwùyí wàláhì ò ní ṣe oríire. Ó ní tọ́wọ̀n bá gbé gbogbo táwọn bàbá wa fi jagun tọ́wọ̀n bá gbé jáde kíní kan kí náà fi jáde àbí kí náà fi jagun ṣebí gbogbo àwọn òòṣà wèrè tó fi jagun náà là ń kọ́ńkọ́ yìí ṣèbó ògùn tó fi jagun òun là ń gbáǹkó yìí ṣèbá àwọn ọya tó fi jagun òun là ń fúnko là ń gbáǹkó tí wọ́n ti dèèyàn jáde ṣé gbogbo àwọn òòṣà yìí tẹ́ fi jagun náà kọ́lẹ́ lọ àbí sọ ara tẹ́ fi jagun rè tẹ́ fi wọ̀n ẹ̀ ó ń bọ̀ ó rò níbo ló rò wá o àwọn tó fi rò wo bí ṣèbí ara tẹ́ fi jagun rè ẹ gbọ́ ẹ̀yin obìnrin ní sùúrù wèrè tó fẹ́ fi rò ẹni ní sùúrù olóró jàre má bínú olóró ṣe sùúrù ẹ gbogbo ẹ̀yin tẹwàá bẹ́ẹ̀ ẹ̀yin obìnrin ẹ̀yin ara TikTok obìnrin ẹ lè rí o yéé máa tọ́nu kámẹ́rà fún yín ẹ má wọrí ẹ má rí ara tó fi jagun rèé o Yorùbáwùyí wá wo tẹ́ fi jagun táwọn bàbá yín irú tó fi jagun jẹ́ ká expose irú àwọn bàbá yín táwọn bàbá yín fi jagun fẹ́ expose ẹ̀ máa tọ́nu kámẹ́rà sẹ́yìn sìn fẹ́ ara TikTok ṣé mo lè rí kámẹ́rà yìí tọ́nu ìṣùgbọ́n náà láì yéé mo ti double tap kò gbé wa ok máa kọ kámẹ́rà ẹ wá wo ara àwọn táwọn bàbá wọn fi jagun jẹ kọ́sí fún yín ẹ máa rí ẹ wo táwọn bàbá wọn fi jagun mo táwọn bàbá wọn fi jagun kìíní kò sú ẹ yé oró nìyẹn oró. Oró ní ẹ o mo fẹ́ kẹ́ yàrá Facebook rí Yorùbáwùyí fún táwọn bàbá yín fi jagun rèé o kò ní ta fáwọn bàbá yín mi ò rí kí ní mi tọ́ mi mo fẹ́ tọ́nu kámẹ́rà mi ní orí máa yẹ tọ́nu ẹ̀ ok ṣé mi ò lè rí tọ́nu báyìí ẹ̀yà ara Facebook ẹ má bínú o ara TikTok mo ti lọ dàgbé nìyẹn lórí rẹ gbà mí ṣé àti ìwà rẹ ṣe náà wò mo ti wá sí òbí mi náà mo ti lọ pẹ̀tẹ̀ kúkẹ́ ń bẹ̀ pé kó tọ̀nù kámẹ́rà ẹ̀yin ará Facebook ẹ wo òun táwọn Yorùbáwùyí fi jagun yẹn o táwọn bàbá wọn fi jagun níbo mo ti lọ tọ̀ nígbà pé bẹ́ẹ̀. èmi ló ṣe òun bẹ́ẹ̀ but kò tọ́nu pa àbọ̀dé kejì. ok bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ti tọ́ ok bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ti gbé wa. flip camera alẹ́ ti tẹ̀ kò lè tọ́. Anyway, ẹ̀yin ara Facebook ẹ̀ lè àṣẹ ẹ̀yin ara TikTok ẹ̀wọ̀n ráyè rí ara TikTok ò ráyè rí
mo fẹ́ káwọn ará TikTok wo àwọn bàbá yín tó fi jagun ẹ lọ́wọ́ ẹ̀yà ará TikTok ẹ lọ sórí Facebook ẹ̀ rí bẹ́ẹ̀ Yorùbáwùyí ohun táwọn bàbá yín fi jagun là ń gbé jáde fún yín ṣebí irọ́ tẹ́ fi jagun rè ní sùúrù ṣebí irọ́ táwọn bàbá yín fi ẹ kó gbogbo nǹkan ẹ gbogbo nǹkan àwọn alágbára ó tún pa àwọn ìyá àwọn yóò ṣòro nga ló ń bọ̀ sóhun lélẹ̀ ó dà pé òun lélẹ̀ ó yà sọ̀rọ̀. ẹ mọ̀ pé ní ọ̀sán gangan ẹ jáde ẹ̀yin jáde lọ́sàn gangan ẹ jáde àbọ̀ ẹ jáde ni ẹ jáde nígbà yẹn náà ọba tó lọ yìí kó tó di kó gbèsè ẹ mọ̀ tẹ́tẹ́ wò ni tí ẹ bá wá kọ́ ọ̀tá jáde nísìn àbẹ̀rẹ̀ sí ní pariwo yín. olórí burúkú ṣé frustration ló wá bá yí ẹ̀jẹ̀ sìn ní Yorùbáwùyí ẹ̀yin jáde ẹ jáde sáwọn ìyá jẹ sáwọn ìyá jẹ tán àwọn ìyá jẹ yìí fíìmù nìyẹn fíìmù ni Yorùbáwùyí ayé ẹ wá bàjẹ́ porogodo báyìí o ọmọ ọgbọ́n wọn sẹ́yìn nílé ọgbọ́n ẹ wà ní Yorùbáwùyí ṣó wà nílàkàyè lórí ara ni sórí ẹ wá burú pátápátá ni ṣó wà gbọ́n rárá ni débi pé kò mọ̀ pé fíìmù ni gbogbo ìkẹ́ máa ń ṣe yẹn fíìmù ni ṣé kò yẹ kó rí pé fíìmù ni Yorùbáwùyí ṣé kò yẹ kó rí pé fíìmù táwọn bàbá àwọn ajílẹ̀yẹ ṣe tán fi tọpọlọ yín tán fi dorí yín rú ni àwọn ìyá yẹn ń fò lọ́sàn wọ́n ń fò lóru ìyàwó ló ń fò lọ́sàn tó ń fò lóru kò ní dá fáwọn ìyá tó ń fò lọ́sàn tó ń fò lóru ẹja àríwọ̀ náà ó dà pé mo ní fídíò àwọn ìyá yín tó ń fò lọ́sàn tó ń fò lóru ń bọ̀ jẹ́ wọ́n jáde àwọn ìyá yín àgàràtà mo ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ o àwọn old fídíò mi kò sí lórí iPad mi yìí o oh God subhanallah yeah. Mo ní nínú àwọn old fídíò mi tí máa ń gbé jáde àwọn ìyá àjẹ́ yẹn ẹni tó bá mi rí ẹjọ́ ẹ bá mi sẹ́ǹdì ẹ o àwọn fídíò àwọn ìyá àjẹ́ yẹn tó ní àwọn làjẹ́ o tí máa ń pè pẹ́ wà o mo ti máa jẹ́ o mo ti máa jẹ́ lórí íńtánẹ́ẹ̀tì ẹ bá mi gbé ojú àwọn ìyá wèrè yẹn jáde kàgbéjà gbogbo yẹn rí pé àwọn ìyá wèrè irọ́ nínà fíìmù nínà wọn ò tó bẹ́ẹ̀ ìyá òṣì àwọn ìyá wèrè wo ló ń fò lọ́sàn tó ń fò lóru àwọn ìyá wèrè wo ló ń fò lọ́sàn tó ń fò lóru màá bẹ wá jáde màá bẹ gbé tí bá bẹ fẹ́ bẹ́ẹ̀ ṣe fídíò sí Yorùbáwùyí màá bẹ gbé jáde sí fọkànbalẹ̀ sotúbọ̀ sọ̀rọ̀ ẹ lọ wèrè sọ̀rọ̀ wèrè. ẹ̀yàwó gbogbo ń tẹ́ bá ti ní ẹgbẹ́ bàtà. kí ló ń bí. ẹ tó bá fi kúrú wà láwùjọ yìí òkú ló bá pọ̀ nítọ̀. sọ́tọ̀. ayé làgbàgbẹ́ ni mò ń jẹ́. tí ẹ bá gbé gbogbo àwọn gẹ̀lẹ́ orí kẹgbẹ́ kalẹ̀ kẹ wọlé gbogbo tí wọ́n. ó bá jẹ́ bí ẹ pa Yorùbáwùyí orí pé orí ẹ̀ ti burú pátápátá kọ́ gbé gbogbo gèlè gbogbo ìjábù yín ẹgbẹ́lẹ̀ kẹwàá lu agbára àwọn àgbà wèrè ní ẹni àbórí ẹ burú ni sórí àwọn bàbá ẹ burú ni wèrè sọ̀rọ̀. ẹ jẹ́ ká dá owó kẹ́dáwó fún àwọn tó máa wọ òkè ọdẹ fún tani. ẹ jẹ́ ká tó bá bẹ̀rẹ̀ lókun ti fẹ́ bẹ̀rẹ̀ kó bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká dá owó ife ìlú àbúrò. ní sùúrù òbòye ń sunkún lọ láì Yorùbáwùyí òbòye ń sunkún. ẹ jẹ́ ká dá owó fún tani. fún àwọn tó máa wọ òkè ọdẹ. ta ló fẹ́ wọ òkè ọdẹ mú ń bọ̀. bàbá tó bá kọ̀ tí ó bá gbé òògùn jáde lókè ọdẹ ẹ pàdánù. bàbá tó bá kọ̀ tí ó bá gbé òògùn jáde lókè ọdẹ ẹ pàdánù. lókè ọdẹ gbogbo ọmọ gbé òkè ọdẹ kú ọdẹ ẹ gbé nǹkan jáde ẹ jẹ nǹkan. bàbá tó bá kọ̀ tí ó bá gbé òògùn jáde lókè ọdẹ ẹ pàdánù. Yorùbáwùyí ṣòro pé oògùn rárá ọkùnrin ẹgbẹ́. ẹgbẹ́ òkè ọdẹ ẹ dìde tó máa dogun kó dogun everybody ní òkè ọdẹ ẹ dìde ọba tó bá mọ̀ pa ẹ jẹ́ ìyòyè tó bá mọ̀ pa ẹ jẹ́ ọmọ ọdún tó bá mọ̀ pa ẹ jẹ́ pẹ́pẹ́ lógún ti fẹ́ bẹ̀rẹ̀ kó bẹ̀rẹ̀. ní sùúrù ṣé ọkọ ẹ ò kí ń wò ọkọ ẹ ó yẹ kọ́kọ́ ẹ náà máa wò pé olórí burúkú obìnrin ni wọ́n yìí ìfẹ́kúfẹ́ ni mo fẹ́ ṣé kò yẹ kọ́kọ́ ẹ máa wò ẹ pé olórí ibú obìnrin ni ẹni ẹ kò yẹ kọ́kọ́ ẹ máa wò ẹ pé obìnrin òfò ni wọ́n yìí ó sínú obìnrin rẹ̀ ó yẹ kọ́kọ́ ẹ máa wò ẹ pé olórí burúkú ni ẹ ò ní làákàyè lórí ó ti wo fíìmù wo Yorùbáwùyí ẹ ó ti wo fíìmù orí ẹ ti yí fíìmù tí wàá ń da ọpọlọ ẹrú ó wá ń gbèrò orí fíìmù ó wá ń gbé wá sí reality
ìròrí fíìmù. One put that stupid stinking ideology, you put that into reality. How daft you are. How daft you are. Báwo lè ṣe polú tó yìí? Yorubawuyi, ó gọ́gọ́ o. Ọkọ ẹ tó fẹ́ gan ní làákàyè lórí o. Tó bó dápọ̀ ọkọ ẹ ní làákàyè lórí ni. Ó yẹ kọ́kọ́ ẹ bá sọ pé ọ̀gbẹ́ni stop orí burúkú tó ń ṣe náà. Irú ìwọ wá ń pè mí, ó bú èmi. Tí mi ò mọ̀ pa òṣì tó ń ṣe, mi ò mọ̀ pa ẹni tó ń bú ẹ. Tó bá jẹ́ pé mi mo ràn kó máa bú ẹ, kọ́ lọ́n jẹ mí yà. Àwọn èèyàn ń bú ẹ torí pé òun ṣòṣì. Ó rí gbogbo wèrè tó gbé jáde ni. Tí wọ́n ní pé ṣé ta ló máa gbọ́n tó sọ yìí tí ò ní fi ẹrẹ́ rìn? Wọ́n náà gbọ́ tó wí. Gbà tí wọn náà sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí àwọn èèyàn wà ní jáde fún ẹ pé oníkan gbogbo táwọn bàbá yìí fi jagun lọ́jọ́ kìíní àná kọ́ gbé jáde. Kí ni àwọn bàbá yìí fi jagun? Kí ni àwọn bàbá yìí fi jagun? Àwọn èèyàn máa fi ẹrẹ́ rìn náà pé wèrè lélẹ́yìí o kò ní làákàyè lórí. O wà l'Amẹ́ríkà o yìí live in past. O dẹ̀ ń gbá Amẹ́ríkà o dẹ̀ ń live in past. Orí ẹ̀ burú gan Yorubawuyi. Orí ẹ̀ ó burú gidi. O dẹ̀ ń gbá Amẹ́ríkà o dẹ̀ ń live in past. Sori orí ẹ̀ ti burú. Ọkọ ẹ̀ tó fẹ́ ògbọ́n. Gbogbo ẹnu mo fi sọ tọkọ ẹ bá gbọ́n ni ó yẹ kó pè lákàyè sákèsì pé olórí burúkú ni ẹ. Tí wọn bá wọ ẹdọ títí tí ò bá rí pẹ̀kọ́ odò ó máa ń padà sẹ́yìn ni. Ogun Yorùbá nation tẹ́lẹ̀ ẹ̀dẹ́ gbà ẹ̀ẹ́dì gbà ẹ̀ẹ́dẹ́ fi kò withdraw. Àbólórí burúkú ni. Ó wá sọ pé bàbá Tinubu tó bá jẹ́ pé kìnnìkan lógún ti máa ṣẹlẹ̀. Wọn náà wo ogun tẹ́lẹ̀ gbé jáde gbógun yẹn yá gbọ́ pa ogun tó ń sọ gbọ́. Tí ẹ bá dìde, gbogbo ẹ̀yin olóyè lókè ọdẹ, tí ẹ bá dìde bó máa ṣòfò ní. Gbogbo ẹ̀yin alágbára lókè ọdẹ, tí ẹ bá dìde bó náà bàbá lọ́jọ́ kìíní. Alágbára wo ló wà lókè ọdẹ? Alágbára wo ló wà ń bẹ̀? Sọ alágbára tó wà ń bẹ̀. Sọ lóògùn tó wà ń bẹ̀. Tó bá lóògùn tó confirm orúkọ mi Saheed Shittu mo ń jẹ. Síkírà ni mọ́mì mi ń jẹ. Kó fàgádàgbòdo ti ẹnu mi pa. Kò ní dáa fún ẹni tó bá wà ń bẹ̀ tó lóògùn tí ò tọ́ wò lára mi. Olùtọ̀wọ̀ ò ní jèrè tọmọtọmọ. Àbí? Fi kọ́ tì mí kọ́ ti ohun mi lágàdàgbòdo kí n má lè sọ̀rọ̀ kí n lanu kọ́rọ̀ má jáde. Irọ́ ni fíìmù ni. Antidote tó neutralize poison ni tó neutralize power yín Kùránì ni àyà Kùránì. Tó bá ti ní tó bá ka kùrìsí yù kò sóògùn tó lè sàṣì ẹ tó lè rọ̀ ẹ́. Tó ń ka Kùránì tó fi ṣe protection kò sásàsí kankan náà gbogbo ẹgbẹ́ gbogbo àwọn táwọn bàbá wa fi ṣagbára gbogbo kí ló fi ṣagbára. Ṣé o gba àwọn táwọn costume àwọn Ògògó ṣé costume àwọn bọ̀dá mi Ògògó àwọn ajílẹ̀yẹ gbogbo ògùn táwọn ẹ̀ fi ṣe fíìmù tọ́kọ̀ ṣe jàkàjàkà àwọn táwọn ajílẹ̀yẹ ṣe àwọn Ògúndé tó fi bà sílámù jẹ́ tó fi bà ìgbàgbọ́ yín jẹ́ ṣé yẹn wá lóògùn àbórí ẹ̀ dàrú ni kí ló ń ṣe Yorùbawuyi sórí ẹ̀ burú ni sórí àwọn bàbá ẹ̀ tó ń pè lókè sórí àwọn bàbá aláìyá ẹ̀ dàrú ni pẹ̀lú gbogbo ogun wèrè tó pariwo kò dẹ̀ ní dá fún ẹ̀ kò ní dá fún àwọn bàbá ẹ̀ ó ní sí orí rẹ̀ kò ní dá fún ẹ̀ kò ní dá fún àwọn bàbá ẹ̀ kó gbogbo ogun táwọn bàbá ẹ̀ bá rí ẹ̀ kó jáde ẹ̀ níjọ sórí rẹ̀ papọ̀ sọ̀rọ̀ wèrè. Burúkú ni ẹ máa ṣe òfò ní. kí ló fẹ́ ṣe ẹgbọ́rọ̀ lẹ́nu wèrè sọ̀rọ̀ wèrè ká tuntun gbọ́. Tí ẹ bá bẹ̀rẹ̀ kọ́ tí àgbà wa fi jagun nígbà kìíní àná tí ẹ bá bẹ̀rẹ̀ àdé máa ṣe burúkú ni. ẹgbọ́rọ̀. Lẹ́sẹ̀ òkè ọdẹ tí ẹ bá dìde gbogbo ẹ̀yin olóyè lókè ọdẹ tí ẹ bá dìde bó máa ṣòfò ní. kí ló ń gbé jáde. ẹgbẹ́ ogun táwọn bàbá wa fi jagun jáde. Kí làwọn bàbá yẹn fi jagun lẹ́yìn kọ́ lọ mú ọbẹ̀ ṣàfọ̀ṣẹ́ nìyẹn o wọ́n á lọ mú aláǹgbà wọ́n jù sínú wo màálù wọ́n á mú ọ̀gà wọ́n jù síbẹ̀ wọ́n á mọ̀ṣẹ́ dúdú wọ́n á mú ògbó wèrè wọ́n á kó gbẹ̀ wọ́n á kó lé lórí wọ́n máa ní olúgbòhùn lélẹ́yìí o kò ní dábàá bàbá yìí àwọn bàbá ẹ̀ Yorùbawuyi bàbá ò ní jèrè tọmọtọmọ ká dá fún bàbá tó bí ẹ ọgbọ bàbá tó bí ẹ ò ní jèrè ẹ lórí ikú ọmọ ọmọdúnkúsù ó yà wèrè gọ́ṣà sórí ẹ ti wá dàrú apáta lọ́rùn ẹ̀ ń sin o agbádùn ọmọ tó ṣe mọ́ Yorùbawuyi
sórí ẹ̀ tí wàá burú pápátá wo ti gómìnà àti president tó ṣe ẹ̀ tó bá bí ìyá ẹ̀dá máa bọ̀ Nàìjíríà ìyá ẹ̀ tó bí ẹ̀ gbọ́n tó wí òtún bú àbá ọba lọ ni òní jèrè. Gọ́vnà Abdulrasaq Abdulrahman ò ní gbádùn kò ní dá fún ẹ. Gọ́vnà Kwara State kò ní dá fún ẹ. Tó bá bí ìyá ẹ̀ rè ìyá ẹ̀ tó bá bí ìyá ẹ̀ rè máa bọ̀ Nàìjíríà mo challenge yàrá ìyá ẹ̀ tó bá bí rè máa bọ̀ Nàìjíríà tó bá bí yàrá ìyá ẹ̀ rè Yorùbáwuyi máa bọ̀ Nàìjíríà olójú kò sí Amẹ́ríkà ò fọ́nbù olùkọ́ ní ìyá ẹ̀ dàrú lọ́rùn ẹ̀. Kò ní dá fún ẹ gọ́vnà Kwara State àwọn agbésùnmọ̀mí ti wọ òkè ọdẹ wọ́n pàwọn lókè ọdẹ Abdulrasaq Abdulrahman kò ní dá fún ẹ òní sóríire. ẹ wọ́rọ̀ wò ni. Abdulrasaq Abdulrahman ó máa sórí ikú ni. ẹ wọ́rọ̀. Gọ́vnà Kwara State Abdulrasaq Abdulrahman ó máa ṣe orí burúkú ni kò ní dá fún ẹ. ẹ wọ́ wò ni. Kò ní dá fún ẹ gọ́vnà Abdulrasaq Abdulrahman gọ́vnà òkè ọdẹ ó máa ṣe orí burúkú ni. ṣe é gbọ́ lórí burúkú lélẹ́yìn. àti gbogbo àwọn tí wọ́n wà lẹ́yìn ẹ̀ pátápátá àtẹ́mí Kwara State bàbá Tinubu ẹ wò ó tẹ bá fẹ́ ogun ẹ máa rí ogun tẹ bá fẹ́ ogun ọmọ òkè ọdẹ lèmi Yorùbáwùyí lórúkọ mi ẹni ọba tó bá mọ̀ nípa ẹ̀ ẹ̀yin bọ́ìsì ẹ jẹ́. bẹ́ẹ̀nu sóhun wèrè ẹnu pa wèrè ẹlẹ́nu ni o ẹnu bá tiẹ̀ jẹ́ o ẹlẹ́nu lásán ni o wàhálà ẹnu ni ọmọ òkè ọdẹ ní òkè òbí kò ní dá fún bàbá ẹ lókè ọdẹ bàbá ẹ tó bí ẹ ò ní jèrè ayé bàbá ẹ máa bàjẹ́ lókè ọdẹ ni wà olórí burúkú ni ẹ olórí burúkú onírọ̀ tó bá bí ìyá ẹ̀dá máa bọ̀ Nàìjíríà ìwọ bú gómìnà lọrin òun bú ọba lọrin kò ní dá fún ẹ kò ní dá fún bàbá ẹ bàbá ẹ kò ní dá fún bàbá ẹ kò ní dá fún yàrá yà ẹ tó bá bí yàrá yà ẹ̀dá máa bọ̀ Nàìjíríà wọ́n kò tó bẹ́ẹ̀ kó wá náà gbogbo tó ń sọ yẹn ọ̀rọ̀ ẹ̀yìn ni ó tó bẹ́ẹ̀ kó wá tà kó wá sọ ọ̀rọ̀ ẹ̀yìn ni wọn bí ìyá ẹ̀ rẹ̀ kó wá sọ Yorùbáwùyí wọn bí ìyá ẹ̀ wọn bíire gbogbo tó ń sọ yẹn ọ̀rọ̀ ẹ̀yìn ni àwọn bàbá yín gbogbo àwọn agbára àwọn bàbá yín tó ní ẹgbẹ́ wa lò ẹ̀ẹ́dẹ̀ gbé wá sábà ìkẹ́ wa lò kárí bí agbára àwọn bàbá yín yẹn wá sàkẹ́ wá tẹ́sítì ẹ̀ káwá rí àwọn máa gbà pàgbára bàbá yín nágbára kò ní dá fún ẹ kò ní dá fún àwọn bàbá bẹ́ẹ̀ tẹ́lẹ̀ lágbára agbára wèrè Yorùbá yín yẹn irọ́ ni fíìmù ni gbogbo ẹni mo fi sọ fíìmù ni irọ́ ni ìwọ ẹ̀yin ẹgbẹ́ bọ́tà kẹwàá ni nígbà ṣé kò sáwọn agbára yìí ńlẹ̀ mọ́ ni ìwọ náà gbọ́n tó ń sọ ó ní ara gbọ́n tó. gbogbo ẹ̀yọ́ mi ò kí ọ tí ẹ bá gbé ẹ̀kọ́ tí àwọn bàbá fi jagun nígbà kìíní àná tí ẹ bá gbé àdé máa sọ ní burúkú ni ẹ fẹ́ òkè ọdẹ tí ẹ bá dìde gbogbo ẹ̀yọ́ lóyè lóyè lókè ọdẹ tí ẹ bá dìde bó máa ṣòfò ní gbogbo ẹ̀yọ́ lágbàdo òkè ọdẹ tí ẹ bá gbé ẹ̀kọ́ tí àwọn bàbá lọ́jọ́ kìíní àná ẹ máa ṣe orí burúkú ni ẹ máa ṣe òfò ní. ok nísìn tọ́ wọn gbé jáde gbogbo wọn sì gbogbo àwọn ọmọ òkè ọdẹ tó ní àwọn nǹkan táwọn bàbá wọn lò yẹn tọ́ wọn gbé jáde wọn máa ṣòfò àmì tọ́ wọn bá gbé jáde ayé gbogbo wọn máa bàjẹ́ ni tọ́ bá gbé jáde ta ló fẹ́ lórí sílẹ̀ wọ́n wá kó gbogbo yẹn wọ́n wá gbogbo àwọn brọ́dà ẹ̀ tó ń pè lókè ògùn òní òkè ọdẹ wọ́n wá wọ aṣọ àwọn abìjà yẹn àwọn abìjà àjọ mo ń gbọ́ ẹ 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 àwọn gómìnà lọ́rin ti ń bọ̀ ọ́ pẹ̀lú àwọn ọmọ tank ó yẹ máa wí báyìí kíríkí máa wí sọ pé tí mọ́tò bá ti ń bọ̀ kò gbọ́dọ̀ gbá bí o kò gbọ́dọ̀ gbá bí òun ló ní bá fún Ọ̀rúnmìlà gbà tó ń lọ Mùṣín ó wá dé Mùṣín ọ̀fọ̀ tó máa pàdé o gbà tó dé Mùṣín wọ́n ló máa dọ̀dọ̀ MC Musiliu lóṣòdì tó bá débẹ̀ kó bèrè Koko Zaria kó máa sọ fún pé òun fẹ́ gbóṣòdì Òṣòdì òṣè gbà ṣé gbogbo àwọn ọ̀fọ̀ nígbà tó Ọ̀rúnmìlà wá ń lọ tó ń lọ kọ̀lé ayé wọ́n ní wọ Ọ̀rúnmìlà ó wá padà wọ̀ ìyá mi ẹlẹ́yẹ wá sọ pé Mùṣín ó gbọ́dọ̀ gba Mùṣín o ó nítorí kíni tó bá gba Mùṣín kọjá ó máa lọ gba kálà kọjá tó bá gba kálà wà sọ́dọ̀ ọ̀dọ̀ àwọn àmàdì lákàlà tó bá níbẹ̀ àwọn ẹ̀sà ń lé ẹ wọ́n á ní kó padà sẹ́yìn wọ́n ní kó torí kíni ẹ̀yà mi ẹlẹ́yẹ wọ́n ní kíníkọ́ gbogbo àwọn òṣì táwọn ṣé ọgbọ́n táwọn àwọn tẹ́lẹ̀ gbé jáde nìyẹn
kò ní dá fún àwọn yàrá ìyá ẹ lókè ọdẹ àtàwọn bàbá ẹ lókè ọdẹ ọ̀ní jèrè ṣé o gba àwọn wèrè tẹ máa ń ṣe yẹn lórí pé gọọmenti àbọ̀ ọmọ tó sọ obìnrin kò tó ọmọ tó pè gọọmenti ìjọba Yorùbáwùyí tí gómìnà Abdulrasaq ó ní agbára láti tẹ̀sẹ̀ ládọ́dọ̀ president lamẹ́ríkà tó máa ní ọmọ wa ní Nàìjíríà ẹ bá wa máa gbé bọ̀ Nàìjíríà wàláhì wọ́n lè ṣe tó máa gbé wa Nàìjíríà fún tó ń sọ jáde pé ó fẹ́ dógun lẹ̀ president bàbá wa Bọ́lá Tinubu lè pe president Amẹ́ríkà pé òun pe ogun sí Nàìjíríà kọ́lá ẹlẹ́wọ̀n lamẹ́ríkà kó máa ṣẹ̀wọ̀n lamẹ́ríkà wàláhì ó bọ́ síbi kọ́dọ̀ yẹ ẹ bá wa dé mọ́ Amẹ́ríkà yẹ kó máa ṣẹ̀wọ̀n bẹ́ẹ̀ lórí kí ni o ọ̀rọ̀ tó ń sọ jáde pé òun pe ogun àbọ̀mọ̀ tó sọ ni ó mọ̀ kó lè ṣẹ̀wọ̀n lórí ẹ̀ kí ni yẹn dà ibi tó ti sọ̀rọ̀ yẹn dà mọ́ ń bọ̀ sọ́ọ̀mọ̀ kó lè ṣẹ̀wọ̀n ọmọ Yíbò tí ó wà kí mo ti gbàgbé orúkọ ọmọ Yíbò yẹn tó bá rántí orúkọ ọmọ Yíbò yẹn orúkọ ọmọ Yíbò yẹn ìkejì Kánú sọ́ọ̀mọ̀ pé ní Ukraine ó ń ṣe ọlọ mi ò lè ráyè rí kíní yẹn nẹ́tíwọ̀kì yẹn ò gbádùn orúkọ ọmọ Yíbò ìkejì Kánú ó ń ṣẹ̀wọ̀n ní Ukraine lọ́wọ́ lórí ìdìsẹ́ similarly fúrú tí wọn náà sọ lọ́wọ́ yìí bátìrì fóònù yìí ti lò ohun dẹ̀ mo ń lo íńtánẹ́ẹ̀tì ẹ̀ ó máa affect program mi ẹ má ba ọkùnrin TikTok mi jẹ́ TikToker kọ́ má jẹjọ́ lọ kú ẹ má pe ẹjọ́ ẹ dákun ẹ ṣàánú mi fà ṣájà wo o fẹ́ lò ó yà lò 75 ẹ dákun ẹ ṣàánú mi mọ bí mo ṣe lè switch TikTok yẹn sórí kejì gbọ́n tí wọn náà wí nípa ọ̀rọ̀ gọ́vnà mo fẹ́ kó gbọ́ ní o tí gómìnà lè pe president tó lè pe president Amẹ́ríkà Tinubu bàbá Tinubu gangan lè pe president wọ́n lè pe president Amẹ́ríkà pé wọ́n di ẹ̀ mọ́lẹ̀ tí wọ́n bá yẹn di ọmọ Yíbò yẹn mọ́lẹ̀ àbọ̀ bàbá yẹn di ọmọ Yíbò yẹn mọ́lẹ̀ sí Ukraine tó ń ṣe ẹ̀wọ̀n lọ́wọ́ torí pé ó ń pe ogun gbọ́fẹ̀rẹ̀ kílélẹ́ yìí ṣe. Rasaki Abdulrahman ò ní gbádùn kò ní dá fún ẹ gómìnà Kwara State kò ní dá fún ẹ Rasaki Abdulrahman kò ní dá fún ẹ gómìnà Kwara State àwọn agbésùnmọ̀mí ti wọ òkè ọdẹ wọ́n parọ́ lókè ọdẹ Rasaki Abdulrahman kò ní dá fún ẹ ò ní ṣoríire Rasaki Abdulrahman ó máa ṣorí ikú ni gómìnà Kwara State Rasaki Abdulrahman ó máa ṣe orí burúkú ni kò ní dá fún ẹ kò ní dá fún ẹ gọ́vnà Rasaki Abdulrahman gọ́vnà òkè ọdẹ wọn á ṣe orí burúkú ni àti gbogbo àwọn tí wọ́n wà lẹ́yìn ẹ̀ pátápátá àtẹ́mí Kwara State bàbá Tinubu ẹ wò tẹ́ bá fẹ́ ogun ẹ máa rí ogun tẹ́ bá fẹ́ ogun ọmọ òkè ọdẹ lèmi Yorubawuyi lórúkọ mi ẹni ọba tó bá mọ̀ nípa ẹ̀ ẹ̀yin bọ́ìsì ẹ jẹ́. ẹni sùúrù ó ní bàbá Tinubu tó bá fẹ́ ogun ọmọ arógun ìyẹn gan lásán ohun tó sọ yẹn lásán tó bá fọgbọ́n máa lóhun dásún pé o ti pìpì àwọn boys síbì kan wọ́n lè harm president òmọ̀rọ̀ wọn pé ẹ̀fẹ́ bá gọ́ọ̀mẹ̀ntì bàbá Tinubu president Nàìjíríà president bá fẹ́ wọ̀ òrẹ́ láti bá wọn jà wọ̀ ṣé wọ́n mọ̀ kán lè pè president Amẹ́ríkà pé ọmọ wòlé kan wà ń bẹ̀ ẹ̀ ń pè ní kíníkan ẹ bá wa mú ẹ bá wa gbèdú sẹ́wọ̀n pópó ogun ẹ bá fún lọ bí ọdún bíi mẹ́fà ń bẹ̀ ó kéré jù wọn àkọjá kó sáré dé ṣọ́ọ̀mù pọ́n lágbára ẹ̀ ọ̀dẹ̀ ni ẹ ó mọ̀ lọ́wọ́ Yorùbá kan náà ni wá àwọn Yorùbá kan náà ni wá a lè ṣe tó wù wá bàbá àyà ẹ̀ ò lè ṣe tó wù ẹ̀ orí ẹ̀ burú ó yẹ kó mọ̀ ọ̀rọ̀ tó yẹ kó lè sọ náà ṣé nínú ẹgbẹ́ Yorùbá nation yín wọn kì í kọ́ yín lọ́rọ̀ wọn kọ́ yín ṣèbẹ́ pẹ́ra yín Yorùbá wọn kọ́ yín bẹ́ẹ̀ bí ọ̀sẹ̀ ń sọ̀rọ̀ wọn kọ́ yín làákàyè ń bẹ̀ ni ṣáà bàbá yín ò ní làákàyè lórí tó máa kọ́ yín àwọn bàbá arúgbó tí mo gbé ń jọ ṣe Yorùbá nation yẹn wọn ò ní làákàyè lórí láti kọ́ yín pé wọn ń sọ̀rọ̀ báyìí bí ọ̀sẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ wọn kọ́ yín ṣe kò sínú ẹ̀kọ́ ilẹ̀ Yorùbá abẹ́ ṣe máa ń lò làákàyè yín tẹ́ máa fi sọ̀rọ̀
tẹ́ máa fi gbọ́rọ̀ wọn kọ́ yín gbogbo ẹ̀yin ará òkè ọdẹ tó ń pariwo ṣé ẹ̀ẹ̀kọ́ ọmọ yín wèrè Yorùbáwùyí ẹ̀ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ bí yàn ṣe ń sọ̀rọ̀ ni àbí tó ní kó ráyè lọ lóyìnbó ló ń ṣiṣẹ́ agbálẹ̀ ó lọ ń ṣiṣẹ́ fọ̀dífọ̀dí l'Amẹ́ríkà ó lọ ń ṣiṣẹ́ kitchen porter àwọn tó bá wọn bí ọmọ ọ̀dọ́ ní ọlọ́kà ó lọ ń ṣe kitchen porter l'Amẹ́ríkà Yorùbáwùyí ó ń sọ ọmọ ọ̀dọ́ ní ọlọ́kà ó ti wá ju ẹ lójú Yorùbáwùyí ó lọ ń ṣe kitchen porter ó ń ṣe kitchen porter ní ọlọ́kà ọmọ ẹmọ tó pè kitchen porter àwọn ọmọ ọ̀dọ́ ilé tó bá wọn ọmọ tó bá wọn fa bọ́ lé ẹ lámàlà tó bá lọ lóyìnbó òyìnbó wa pákéjì orúkọ yẹn wọn á fẹ́ pè ní ọmọ ọ̀dọ́ ilé ọlọ́kà wọn á pè ní kitchen porter ọmọ ọ̀dọ́ ilé ọlọ́kà Yorùbáwùyí ọmọ ọ̀dọ́ ilé ọlọ́kà l'Amẹ́ríkà kitchen porter olórí ibú ọmọ ọ̀dọ́ ilé ọlọ́kà ó ṣe l'Amẹ́ríkà ó wá jọ ẹ lójú ó ní ó ti ní wọ́wọ́wọ́ ẹbẹ dógún lẹ ṣé irúwọ yìí ọba jẹ wàá sọ̀rọ̀ irúwọ yìí náà wá ó yẹ kó gbé ẹnu ẹ dákẹ́ ṣé irúwọ yìí ọba jẹ ẹdógún fẹẹ ṣẹlẹ̀ irúwọ yìí mélòó la rẹ ó ti ní wọwọwọ ẹwọ àwọn òwúrẹ bó ṣe ẹwọ wèrè olóòórùn ẹwọ ẹni tó bá fẹ́ wo fídíò ẹ bá tẹ bá wo fídíò ẹ dáadáa ẹ máa rí kúrú náà wà ní gbogbo ara ẹ báyìí bí kúrú náà ni o. Mo tún láti ní the last time nígbà tó ń fún mi lọ́jọ́ kẹ̀kẹ́ wo bá bọ́ọ̀lì mi bó ṣe ń fresh bọ́ọ̀lì mi bó ṣe ń fresh bàbá kúrú náà wà lára ẹ̀ bó ṣe wà yẹn kò sí cream tó lè lò tó lè fún mi. ẹyẹ kò di wọ́rọ̀ sí wọ́rọ̀ kọ̀rọ̀ sí kọ̀ oníkúrú náà kó di wèrè. Tinubu gọ́ọ̀nà Abdulrasaki Abdulramani ìgbádùn kò ní dá fún ẹ kò ní dá fún ìyá ẹ kò ní dá fún bàbá ẹ. Abdulrasaki Abdulramani ó máa pé ní sùúrù olórí burúkú wèrè kó sì lọ máa pé jẹ́jẹ́ tèmi lèmi dúró mi ò dá sí mo ti ní mi ò bá yín dá sọ̀rọ̀ yìí ìwọ ló wọ́ mi wọnú ariwo jẹ́jẹ́ mi mo dúró mi tó o bá ti wọ́ mi wọnú ẹ̀mí ní dá sí ìwọ ló wá bú mi lèmi náà ṣe ń bú ẹ o ò dẹ̀ lè bú àwọn gọ́vnà yẹn kì í má wá sọ̀pọ̀tì wọn torí pé o wá àtàkì mi màmá wá ọ̀ sọ̀pọ̀tì wọn against yẹ àti pé o tún wá ń takò ìsìlámù màmá wa gbà ẹ́ kò o mú ìsìlámù o ń tìkabọ̀ ìsìlámù lójú o ń pariwo pé káwọn bàbá yín kọ́kọ́ àwọn oògùn yín jáde oògùn yín wèrè lọ́dà ó yá. báyìí pé ìyọ́mọ òkè ọ tí ẹ bá gbé ẹ̀kọ́ tí àwọn bàbá fi jagun nígbà kìíní àná tí ẹ bá gbé àdé bá sọ ní burúkú ni. ní sùúrù Yorùbáwùyí sórí àwọn bàbá yín torí pé kọ́kọ́ gbogbo àwọn oògùn yẹn jáde tó fi jagun wọ́n mọ̀ pé kò sí wọ́n mọ̀ pé rọ́ ni wọ́n mọ̀ pé gbogbo táwọn bàbá wọn fi jagun gbà yẹn ṣàkàbùlà ní gbogbo oògùn tó ń bìlì pa wọn ní irọ́ ni àwọn bàbá ti gbógun wọn lọ tẹ́tẹ́lẹ̀ àwọn bàbá wa Àgbẹ̀kọ̀yà ní ayé àtijọ́ nígbà tó ń jẹgun Àgbẹ̀kọ̀yà kìíní kan tí wọn bá dúró báyìí bàbá kan máa bu yẹ̀pẹ̀ báyìí ni tí wọn bá dá báyìí àwọn ọmọ ogun wa lọ bí ilẹ̀ Ọlọ́run bàbá kan máa bu yẹ̀pẹ̀ báyìí bàbá máa da yẹ̀pẹ̀ báyìí àwọn ọmọ ogun wa tó lọ bí 20,000 bí 1 million ọmọ sójà wọn kàn wù lọ bí iṣu ní wọn wù lọ bí àgbàdo lọ àwọn náà máa ń tẹ̀lé bàbá lọ jagun irọ́ ni o fíìmù ni o àwọn tó máa ń sọ táwọn náà ń gbọ́ bí Taste by Moonlight ó máa wọn Taste by Moonlight ló ń dà ẹ́ láàmú Yorùbáwùyí ó mọ tó pé Taste by Moonlight ó mọ ó tiẹ̀ kéré náà ní làkàyè lórí ó àfà ṣé ọmọ tó pé Taste by Moonlight. Taste by Moonlight oh ọmọ àwọn bẹ́ẹ̀ pé bàbá arúgbó kan pèsè gbàgbó kan máa tó máa ṣe kìnìyẹn awakọ̀ àwọn kékèké jọ àwọn kékèké bíi rúṣẹ́ẹ̀tì àwọn Abdullahi àwọn ọmọ kékèké yẹn akọ ògbà àwọn kékèké bíi àwọn 14 12 13 àwọn 10 11 7 8 years tó ti lè gbọ́rọ̀ awakọ̀ ogun ọjọ́ síwájú ẹ̀ a máa sọ fún wọn pé nígbà kan òṣùpá wa wá sílẹ̀ òṣùpá wa gbà tó òṣùpá wa wá sílẹ̀ ìjàpá wa sọ fún àlọ́kọ̀ ọ̀tọ̀lá lọ àwọn Taste by Moonlight program yẹn ló máa ń pè Taste by Moonlight program yẹn máa ń ṣe ló máa ń pè Taste by Moonlight gbà tó òṣùpá wa wá sílẹ̀
òun àti Òṣùpá kí ló Ìjàpá wá sọ fún Òṣùpá pé tó bá lè gbé mi pọ̀ sẹ́yìn yẹn kémi náà tiẹ̀ káàkiri gbogbo ilé ayé. Òṣùpá wá ní òkè tó bá ẹ̀kan náà ni máa gbé ẹ lọ o ọ̀nà ya. Òṣùpá wá bọ́ sálẹ̀ ó wá gbé Ìjàpá pọ̀ sẹ́yìn. Òṣùpá wá ń gbé Ìjàpá lọ Ìjàpá wá lọ káàkiri nígbà tí Ìjàpá wá tí kí lórúkọ ẹ̀ tí Òṣùpá ń gbé lọ wá ní kó bọ́lẹ̀ kó wá bọ́lẹ̀ inú wá bí Òṣùpá kọ̀ tọ́nù báyìí. Ìjàpá wá fẹ̀yìn gbálẹ̀ gbà àti báyìí ní Ìjàpá ti ló ti ní kílẹ̀ yìí. Àmọ́ ẹni ṣe tó fà á ní ìhání bẹ́ẹ̀ ni things by moonlight nìyẹn. Ayé àti ìjọ tó máa ń sọ story táwọn bàbá yìí máa ń sọ story pé ní ayé Àgbẹ̀kọ̀yà àwọn bàbá wa gbé kíní kan jáde wọ́n wá gbàgbára jáde wọ́n wá ní pé táwọn bá ti kú tán ẹ̀rọ fàṣẹ nìkan àwọn máa jáde wọ́n máa ní ok nígbà tí àwa ń jẹ wá ń sìn o táwọn Buhari àbàbángídá tó ń jẹ wá ń yà o ẹjẹ àlọ fàṣẹ nìyẹn. Àwọn ní àwọn inú ti bí àwọn bàbá wọn náà wọn nípa bá fàṣẹ nìyẹn sìn àwọn ò ní wá mọ́ pé torí pé àwọn bàbá wa yẹn ìgbà tó pé wọ́n ti lọ fàṣẹ nìyẹn àwọn bàbá yẹn wá ní pé wọ́n tan àwọn ni àtìgbà inú ti bí bàbá bó wà wá mọ́ wá fàṣẹ nìyẹn kò wá mọ́. Kò ní da fáwọn bàbá yín tó ní kẹ́ fà wọ́n jáde nínú iṣẹ́ ní ìrọ̀lẹ́ ń pa náà wọ́n máa ń sọ àwọn sítórì kan wàá gbọ́ báyìí wọ́n náà wàá máa gbọ́ sítórì tó ń sọ fún àwọn ọmọ kékèké náà ń kó jọ náà máa sọ orú ẹ̀ fún tọkọ̀ fi ń já àwọn ọmọ kékèké nínú dùn táwọn ọmọ yẹn náà máa wò tó bá fẹ́ bí wọ́n fẹ́ lọ sùn lálẹ́ àkọ́kọ́ ọjọ́ a máa sọ sí wọn lórí inú àwọn yẹn náà máa dùn pé ok ṣé bó ṣe rí leléyìí. Irọ́ ni o òun ni wèrè Yorùbáwùyí wá gbé sórí ló wọ́n pariwo pé gbogbo náà bàbá wa mi lu agbára ẹ kó jáde ẹ jẹ́ ká lu agbára gbogbo àwọn ó tún ní ẹ̀yin ìyá ẹ̀ dààmú bọ̀ ó ní ìyá ẹ jáde gbogbo ọ̀sán ẹ má fò lọ́sàn ẹ má fò ní kò ní dá fún Yorùbáwùyí òun rè ṣé òkọ́lé ni. ẹ jẹ́ ká dá owó fún àwọn tó máa wọ òkè ọ̀tẹ̀. ibẹ̀ kọ́lé lé mọ́ ń bọ̀ ẹ̀yin ìyá ẹ̀. ẹ mọ̀ pé ní ọ̀sán gangan ẹ jáde ẹ̀yin ìjáde lọ́sàn gangan ẹ jáde àbá ẹ jáde ni. Ẹ mọ̀ bí tó ti rí ẹ̀yin ìyá ẹ máa ń jáde lọ́sàn gangan fíìmù Ajílẹ̀yẹ ni o inú fíìmù Ajílẹ̀yẹ inú kòtò ayé bisimilẹ nínú kòtò ayé yẹn Ajílẹ̀yẹ pẹ̀lú àwọn tó ń ṣe fíìmù yẹn àwọn àjẹ́ wa ń jáde lóru wọ́n jáde lọ́sàn wọ́n pàdé Ajílẹ̀yẹ tó ti jókòó sábẹ́ kiri tó pẹ̀lú àfà tí ò ní mọ́nì àfà tí ò ní gbàgbọ́ àfà babaláwo àfà tó pọ̀ rẹ̀ ní àfà nù fíìmù Ajílẹ̀yẹ òun àti ajá náà sí ẹ̀ wọ́n jọ wà nù wọ́n jọ wà abẹ́gi wọ́n bá tẹ̀sùbà àwọn àjẹ́ wa ní kí ló ṣe bí èmi pọ̀ ọlọ́run ẹ̀ ń bí wa ní tá a bá padà wá ọlọ́run ẹ̀ tó ń sìn ẹ̀ gan anú òun ẹ̀ ń ṣẹ́ tó bá bí ẹ̀dá kan padà wá bẹ́ẹ̀ òun àtàjá náà sì àfà àtàjá náà sì wá sá lọ àfà tí ò ní gbàgbọ́ fíìmù ni o wàláì fíìmù ni o fíìmù nìyẹn o òun àtàjá náà sì wá sá lọ wọn lọ gọ àwọn ìyá yẹn wọn padà bọ̀ nínú fíìmù nígbà tó máa padà dé wọn àfà yẹn ti lọ ṣé àwọn ìyá yẹn ò rí pé ọgbọ̀nrún páwọn àfà yẹn lọ sá pamọ́ síbi kan àwọn àfà yẹn wá wọ̀ ọ́ lọ́kàn àwọn ìyá yẹn wá ran júmọ́ igi yẹn kígi yẹn wọ́wé wàláì tàláì irọ́ ni wàláì tàláì irọ́ funfun irọ́ tí ò rújú fíìmù ni ọwọ́ ní kígi yẹn wọ́wé ok àwọn ìyá yẹn tó wá náà rìn lọ́sàn gangan tó ń rìn lóru èmi rè mí ó yà kọ́ wá mẹ́mí. ẹ jáde nígbà yẹn náà ọba tó lọ ìkọ́tọ̀ nípò lọ ìkọ́tọ̀ nípò gbèsè ẹ wọ́n tẹ́lẹ̀ wò ni tí ẹ bá wá kọ́ ọ̀tá jáde nísìn àbẹ̀rẹ̀ sí ní pariwo yín. ní sùúrù ìyàwó ní pariwo ìyàwó ní sùúrù wèrè Yorùbáwùyí ṣe sùúrù ní sùúrù Yorùbáwùyí ní sùúrù ó ní pé táwọn ìyá yẹn bá kọ̀ táwọn bá bọ́ta nísìn ẹ bẹ̀rẹ̀ sí pariwo wọn ní pé Erelu ìyá alákàrà ìyó ní pọpọ ìyó ní kìnnìkan ó yẹ gbàjẹ yín bọ́sà àbíkẹ́lẹ́ fẹ́ ṣe. olórí burúkú wèrè ẹ̀dáyà ti bàjẹ́ ní sùúrù ẹ̀fẹ́ ma ẹ̀wá bọ́ta wá ní ẹ̀yìn ya ẹgbẹ́ gbogbo agbára yín bọ́sà gbogbo agbára yín ìyá wo ló lágbára ru ẹ̀ fíìmù ní wèrè
fíìmù ní kọ́ńfọ̀n sí kan èmi mo wà bíbá yìí pa àwọn ìyá yẹn kọ́ wá fọ̀ kọ́ wá kà mí mọ́ bí tí mo wà yìí kí n kú ẹ̀yin ìyá yẹn má bọ̀. ọgbọ́n tẹ́ bá ti ní ẹgbẹ́ bàtà ẹ tó bá fi kú níwà láwùjọ yìí òkú ló máa pọ̀ nítọ̀. ó yà ní sùn ogun tó olórí burúkú ní kí n fògùn búra ní pé mi ò mọ̀ pa bí péjì òun ṣe bọ́ ṣe ṣọ́ọ̀tì péjì òun dáhùn ó wá já sílẹ̀ mi lórí pé èmi lèmi bà péjì ẹ jẹ́ kémi fi ògùn búra pé mi ò mọ̀ bí péjì òun ṣe bàjẹ́ ayé ẹ̀ má bàjẹ́ ni sórí péjì tó ń lò láṣẹ Ọlọ́run mi ò mọ̀ pa ẹ̀ bó ṣe bọ́lẹ̀ inú mi dùn bó ṣe ṣọ́ọ̀tì péjì ẹ dáhùn yes torí pé òun fi péjì ẹ gbógun ti Islam péjì ẹ dẹ̀ gbọ́dọ̀ jábọ̀ láṣẹ Ọlọ́run yes mo sọpọ́tì bẹ́ẹ̀ mo sọpọ́tì wọn mi ò mọ̀ ń pa ẹ o wàláì mi ò tiẹ̀ mọ̀ pé kò bẹ́ẹ̀ ṣẹlẹ̀ àfìgbà tí mo gbọ́ lánàá lẹ́nu ẹ tó bá yẹ pé mo mọ̀ ń pa ẹ kí ìbínú Ọlọ́run bá mi ò mọ̀ ń pa ẹ but inú mi dùn pé o sọ jáde pé péjì ẹ wọ́n ṣọ́ọ̀tì ẹ̀dá mo ní bẹ́ẹ̀ ni ó dábẹ́ fún ẹ yes èmi ò ń ṣe tó máa háìdì náà torí pé olórí burúkú ni ẹ ọ gbọ́dọ̀ ṣọ́ọ̀tì péjì ẹ dáhùn torí pé ní òfò ni ẹ tọkọ ìwọ àtọkọ ẹ olórí burúkú ni ẹ tọmọtọmọ kò ní dáa fún yẹn ẹjọ́ máa ṣòfò ní àdàbí tó bá yẹ pé nítorí irọ́ tó pamọ́ mi mo mọ̀ ń pa ẹ̀ nìkan láyé ẹ̀ máa tòrò Amẹ́ríkà yẹn ò ní rí dùnú ń bẹ̀ olórí burúkú ọmọ wèrè ó dẹ̀ ń parọ́ mọ́ mi wàá máa parọ́ mọ́ mi máa kọ́ dákẹ́ màmá òkú kí ló ń ṣe olórí burúkú yìí bẹ́ẹ̀ náà nígbà tó mú ṣe Sunday Igboho ó ní Saheed Shittu mọ̀ pa báwọn DSS ṣe wálé ṣe Sunday Igboho wọn ò bá gbọ́ olórí burúkú èmi mọ̀ pa ẹ̀ ó ló mọ̀ pa ẹ̀ ṣe Sunday Igboho kan wo pé ọ̀gbẹ́ni òyí ẹja rí ṣèbí Yorùbá nation ló sọ wá pọ̀ òun sọ̀rọ̀ Saheed Shittu wa onímọ̀ pa Yorùbá ó mọ̀ pa DSS bó ṣe wálé mi à ń gbọ́ ẹ máa sọ̀rọ̀ à ń gbàdúrà yàrá ṣífù kan fobìnrin yẹn lẹ́ẹ̀ ṣáà máa filẹ̀ jẹ́ ọ máa sọ̀rọ̀ ẹ lọ ṣé o ṣe ìbọn ọkùnrin nìwọ ìwọ filẹ̀ jàre jẹ́ kó bú ẹ mo ní ẹ̀gbọ́n gbọ́dọ̀ tó pamọ́ mi ó ní filẹ̀ jọ máa parọ́ ẹ lọ jàre ṣó mú ẹ mọ́ mi ni filẹ̀jọ kó máa pariwo ẹ lọ ó gbàgbọ́ ní kó ṣe Sunday Igboho olórí burúkú ni ẹ ànẹ́yìn Yorùbá nation ẹ̀yin olórí burúkú ilẹ̀ kórí burúkú yín bá ṣe Sunday Igboho kò ní já gbogbo ẹ̀yin Yorùbá nation ẹ̀ ní jèrè ṣe bẹ́ẹ̀ ilẹ̀ kórí burúkú tí lọ bẹ́ẹ̀ lẹ́ni ṣé bàbá ilẹ̀ kórí burúkú títí lọ bá ṣì fún ni Yorùbawuyi ẹlẹ́nu wíwọ́ ṣé o mọ̀ pé ilẹ̀ kórí burúkú yín lọ bá ṣe Sunday Igboho ẹ̀yin lẹ bà bísẹ̀sì oní bísẹ̀sì jẹ́ tó ní bísẹ̀sì oríṣiríṣi tó ń pawó olórí burúkú ààrẹ Yorùbawuyi so mọye millions of naira tí ṣe Sunday Igboho lose ibi táyé ẹ bàjẹ́ dé ní ìgbà tó ó kú bí ọjọ́ few days tí ṣe Sunday Igboho máa dé tó máa mú ṣe Sunday tó fẹ́ wá àtàkì ṣe Sunday Igboho lẹ́kọ̀ọ́ so mọye tírọ́ọ̀kì tí ó ń bọ̀ láti Europe tó ń gbé tírélà lé tírélà lórí àwọn orí dáàfù yẹn àwọn katapila tí ṣe Sunday Igboho máa ń ta tí wọ́n lòdù láti Europe tó ń bọ̀ tí jẹ́ pé ńgbà tó dé pọ́ọ̀tù Nàìjíríà mi báyìí ńgbà tó ń fẹ́ àtàkì ṣe Sunday Igboho wọn rí gbàdé ní gọ́ọ̀mẹ̀ntì jẹ mọ́lẹ̀ ó mọ̀ so mọye millions tí ṣe Sunday Igboho lose so mọye owó tí ṣe Sunday Igboho lose torí orí burúkú títí yín ó mọye ẹ̀mí tó lose nítorí Yorùbá wèrè nation yín ẹ̀yin olórí burúkú wèrè yìí ẹnu tiwọ́ ìwá ń jó ayé gbogbo yín ò ní da ẹ ní jèrè gbogbo ẹ̀yin tẹ gbé Yorùbá nation lọ bá ṣe Sunday Igboho kò ní da fún gbogbo yín ẹ mọ iye owó tẹ́lẹ̀ lẹ́ni lùs ẹlẹ́dẹ́ tó ṣe bísẹ̀nsì ẹ̀ jẹ́jẹ́ tó ń pa owó ẹ̀ ẹ̀dẹ̀ gbé orí burúkú wèrè Yorùbá nation yín ẹ̀yin wèrè olórí burúkú táyé gbogbo yín ti bàjẹ́ yìí tátùbọ̀ tó gbogbo yín ò ní da ẹ̀dẹ̀ kórí burúkú tí ń lọ́ba níjọ́ tí eléyìí ò ń ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ kò ní ta fẹ́ tó bá parọ́ níjọ́ tí ṣe Sunday Igboho máa kọ́kọ́ ya fọ́tò pẹ̀lú wọn tó ń wọ aṣọ Odùduwà nation fàlà nọ́tù láì alàlẹ́ka síbí kò ní ta fẹ́ tó bá parọ́ mo wà ń bẹ̀ mo wà ní ilé ṣe Sunday Igboho ní old house làwọn àjọ náà à ń lọ bí kan jọ́nà ni àpọ̀ mo wà Nàìjíríà gbà yìí gbogbo wa akọ̀fẹ́ afẹ́ máa lọ bó ṣáà wọ́n ṣe mítì pẹ̀lú wọn ẹ̀mú wo pé èwo làwọn eléyìí tó wá tó kàn ní Odùduwà nation o gbogbo àwọn tó wá àwọn náà nù bíi játijàti báyìí Sunday Igboho máa accommodate àwọn èèyàn játijàti
ọkọ̀ accommodate wọn wọ́n jọ ń rojọ́ wọn sọ gbogbo tó ń sọ mo kọ́ ní ọkọ̀ ní kí ṣìfù wa ọkọ̀ mú singlet àwọn náà wọ̀ wọ́n fẹ́ ya fótò papọ̀ Odùduwà nation kò ní dáfẹ́ tó bá parọ́ mọ́ wà ń bẹ̀ wọ́n dẹ̀ mú aṣọ yẹn wá sí Sunday Igboho náà wọ aṣọ yẹn wọ́n jọ wọ ọya fọ́tò lọ́dún yẹn mo wà ń bẹ̀ wọ́n dẹ̀ ya fọ́tò tọ́ báyìí mo wá wá sífù ewé ní gbogbo àwọn eléyìí kíní kan Odùduwà nation ni Odùduwà nation ni àwọn ti Yorùbá wá nìyẹn kíní kan mọ kí làwọn ìlọrin wo dákàntì ẹ̀ wò mọ̀ kọ́kọ́ ok torí kò kú yé mi nígbà yẹn èmi ò mọ̀ kó tó bá mọ̀ kó máa wọ́ tó báyìí mi ní ti dúró ní wọn lọ́rùn pé aláyé ẹ fa àwọn eléyìí lẹ́wọ̀n wọ́n máa fi ìdọ̀tí yín gan o àwọn olórí burúkú eléyìí rú ara wọn náà wà lórí burúkú ẹlẹ́nu wíwọ́ yìí obìnrin wèrè Yorùbáwuyi ẹ̀dá yẹn ti bàjẹ́ yìí gbogbo ẹ̀yin olórí burúkú táyé yìí ti bàjẹ́ yìí gbogbo yìí wá kọ́ orí burúkú yìí ẹ wá kọ́ bẹ́ẹ̀ lẹ́ni tó ń ṣe bísẹ̀sẹ̀ tó ń pa owó ẹ̀ tó mọ iye tó ń pa tó bá kó orí tírọ́ọ̀kì dé Nàìjíríà ó mọ ẹ̀ẹ́dẹ́gbọ̀n yẹn ń tà bó ṣe ń ṣe bísẹ̀sì báyìí no stop tó bá yẹn ra ọjà báyìí ọjà yẹn ò ní sí tọ́ba tuntun sẹ́ndì owó mi mo wà nínú àwọn ẹni tó ń bá ṣe Sunday Igboho ra orí tírọ́ọ̀kì bí lọ́wọ́ wọn mo wà nínú àwọn tó ń bá wọn pé àwọn òyìnbó gbà àwọn onídìí kọ́ báyìí pé àfà wá bá mi sáré gẹ̀ẹ́tì orí mo nídìí orí dáàfì ìyẹn àwọn kọ́sọ́mà request fún bá mi pé lágbájá bá mi pé tàmẹ́dù Alhaji Kọ́lá àwọn nídìí orí dáàfù báyìí àwọn nídìí kọ́ báyìí ẹ̀dẹ̀ gbórí burúkú Yorùbá nation wèrè yín wá bá wọn ẹ̀fí pa bísẹ̀sì orí bísẹ̀sì jẹ́ olórí burúkú ara gbogbo yín ẹ̀yin mélòó lẹ́yẹ̀pọ̀ ẹ̀gbọ́n yẹn sí ẹ̀ ní ṣe oríire ayé gbogbo ẹ̀yin Yorùbá nation máa bàjẹ́ ni wọ́n pariwo kíní kan ẹ̀yin ẹ̀kọ́ káwọn ìyá yẹn jáde ọ̀yà àyà yẹn o lájọjọ ìyá kan jáde olórí burúkú. tí ẹ bá gbé gbogbo àwọn gẹlórí kẹgbẹ kalẹ̀ kẹ wọlé gbogbo tí wọn. wọ́n náà fi pa ẹ̀ lórí. ẹ kò ní ọ̀sán kankan ẹ jáde ẹ̀yin ìjáde lọ́sàn kankan ẹ jáde àbọ̀ ẹ jáde ni. olórí burúkú wèrè níbo náà ti jáde lọ́sàn kankan táwọn tó máa ranjú mọ̀ pé àwa ayé rèé o omi ayé ń sọ àwa ayé òtún ní káwọn bọ́dà ẹ̀ kọ́kọ́ ogun jáde àwọn bọ́dà tó ní kọ́kọ́ ogun jáde ogun tó ní kọ́kọ́ jáde là àwọn bọ́dà tó ní kọ́kọ́ ogun jáde ogun náà dà àwọn wèrè tí a gbọ́. ẹ̀yin ọmọ òkè ọdẹ ẹ dìde tó máa dogun kó dogun. everybody ní òkè ọdẹ ẹ dìde ọmọ tó bá mọ̀ pa ẹ jẹ́ ìyòyò tó bá mọ̀ pa ẹ jẹ́ ọmọ ọdún tó bá mọ̀ pa ẹ jẹ́ lọ́kùnrin lókun ti fẹ́ bẹ̀rẹ̀ kó bẹ̀rẹ̀ ẹ̀yin ọmọ òkè ọdẹ ẹ dìde tó máa dogun kó dogun olùkọ́ ogun jáde everybody ní òkè ọdẹ ẹ dìde. mo ń bọ̀. bàbá tó bá kọ̀ tí ó bá gbé ògùn jáde lókè ọdẹ ẹ pàdánù. ẹ gbọ́rọ̀. bàbá tó bá kọ̀ tí ó bá gbé ògùn jáde lókè ọdẹ ẹ pàdánù. ẹ gbọ́rọ̀. lókè ọdẹ gbogbo ọmọ bí òkè ọdẹ kúrò òkèdè bí òkèdè ẹ gbé nǹkan jáde ẹ jẹ nǹkan. bàbá tó bá kọ̀ tí ó bá gbé ògùn jáde lókè ọdẹ ẹ ní pàdánù. sùúrù wo bó ṣe ń ranjú wọn bẹ́ẹ̀ táyé ẹ ti bàjẹ́ ìwọ tó bá fẹ́ rí ojú ẹ̀ dáadáa lọ sórí Facebook wa máa rí kan tí mò ń ṣó bẹ́ẹ̀. ó ní bàbá tó bá kọ̀ tí ó bá gbógun jáde kọ́ pàdánù ògùn ọlọ́fẹ́ gbé jáde Yorùbáwuyi ìsìnlẹ̀ ògùn ọlọ́fẹ́ gbé jáde ó sọ pé kọ́ gbógun jáde kọ́ gbé kíní jáde gbogbo ògùn tán ní kọ́ gbé ta ok nígbà tí àwọn ọlọ́pàá tó ń tí president Talọ ní Kotonu tó de sí Sunday Igboho mọ́ Kotonu wáì tẹ́ ẹ̀ lọ fi agbára lẹ Yorùbá gbà wọ́n lẹ̀ challenge fún yín wáì gbogbo ètùtù gbogbo ẹran gbogbo màálù gbogbo tẹ̀sẹ̀ wáì tẹ́tùtù lẹ Yorùbá ò gbà sí Sunday Igboho lẹ̀ wáì tẹ́ ẹ̀ fi gbogbo ogun tẹ́ nílẹ̀ Yorùbá kẹ́fi gbà sí Sunday Igboho lẹ̀ kẹ́fi gbé wọn jọ fẹ́ kú ònú prison ṣẹlẹ́gbọ́n lórí burúkú ní ẹ̀yìn wèrè Yorùbá ẹ̀ ní kankan irọ́ ni tó bá jẹ́ pé ẹ̀ ní wáì tẹ́ ẹ̀ fi ogun yẹn gbé wọn kó ń bẹ̀ ok ṣe Sunday Igboho ráyè pọ̀fọ̀ kò ráyè mú gbérí ọdẹ kò ráyè mú gbogbo àwọn àkàràbà wọn very good àgbà bẹ́ẹ̀ ṣe báwọn bàbá kan wà tẹ́lẹ̀ ó wà nù ilé wọ́n lóògùn wọ́n ní nǹkan àwọn bàbá yẹn wọ́n ní tó gbóná kí ló tó fẹ́ fi help ṣe Sunday Igboho sọ́ọ̀ nífẹ̀ẹ́ ṣe Sunday Igboho ni ṣé wọ́n nífẹ̀ẹ́ ṣe Sunday Igboho ni
ṣé ọ̀tá wọn ní Sunday Igboho jẹ́ ṣe bọ́ mọ wọn ló jẹ́ wáyé tó lọ fi oògùn yẹn lọ gbé Sunday Igboho jáde kó nu prison kò ní dá fáwọn bàbá yín tó ń lò ń gbà yẹn ìsìnlẹ̀ abẹ́ lò ìsìnlẹ̀ abẹ́ lòògùn yẹn mi ayé àwọn bàbá yóò ní dá ṣé ìsìnlẹ̀ yẹn abẹ́ lòògùn yẹn ìwòye làárọ̀ àwọn bàbá yóò ní jèrè tọmọtọmọ ẹ wá lo oògùn yẹn nísìn ìsìn ni àfẹ́kẹ́ lò báyìí pé yes àfẹ́ kóògùn yẹn jáde Ọ̀rúnmìlà jáde kíní kan ẹ wá kó oògùn yẹn jáde síkàlì nígbà tí ẹ pé àṣírí gbogbo yín ti wá tú ẹ ti ya olórí burúkú ẹ ti di rẹ́bù sórí íńtánẹ́ẹ̀tì ayé yín ti bàjẹ́ wà ń pariwo gbọ́rọ̀ wèrè tó sọ̀rọ̀ wèrè. bàbá tó bá kọ̀ tí ó bá gbé òògùn jáde lókè ọdẹ ẹ pàdánù. ẹ wọ̀rọ̀ oní bàbá tó bá kọ̀ tí ò bá gbógun jáde lókè ọdẹ kọ́ pàdánù nígbà tó mú Sunday Igboho sí prison wá ìtẹ́ ẹ̀lú agbára yẹn tó wà pẹ̀lú wọn ní Kotonu wá ìtẹ́ ẹ̀lú agbára yẹn ló yẹ kẹ́ lò kí o bá fi lè mọ̀ pé agbára yẹn wà lọ́wọ́ yín ẹ rí lò ẹ wá ń fọ́ọ̀mù ẹ wá ń lẹ́nu kò ní da fáwọn bàbá yín tán lò àtẹ̀yìn ọmọ tẹ mọ̀ pé bàbá yín ní kíní lọ́wọ́ kò wá lò kò ní da fún gbogbo yín ọmọ yẹn owó tó kọ́ sí gbogbo wa ọmọ mo wọ plane láti London plane yẹn gbé mi dé Turkey àti Turkey mo dẹ̀ fò dé Kotonu níjọ́ Friday mo dé Kotonu níjọ́ Friday mo lọ wo Sunday Igboho níjọ́ Saturday alẹ́ Saturday yẹn mo tún wọ plane padà mo lò one day alẹ́ mo dé Kotonu níjọ́ Friday night mo dẹ̀ kó ní Saturday night sotiri tó ṣẹlẹ̀ mo lọ sí Kotonu ní Friday night mo kó Saturday night one day mo wọ plane one day one night pia mo fò padà mi ò dúró ọmọ yẹn owó tí mo ń waste ọmọ yẹn owó tẹ èmi lè tẹ fowó tèmi lẹ àwọn èèyàn rẹpẹtẹ tó káàkiri ẹ̀yin olórí burúkú sẹ́yìn ẹ̀yin lọ sọ olórí burúkú Yorùbáwuyi ayé ẹ bàjẹ́ sọ débẹ̀ ṣé gbogbo yín ẹ ti rẹ́pù sórí íńtánẹ́ẹ̀tì ni ẹ ń pariwo ṣé bí ayé yín bàjẹ́ sórí íńtánẹ́ẹ̀tì ni ǹjẹ́ ó tiẹ̀ gbé àpò ṣíbì ìrẹsì kan ó gbé lọ fáwọn ọmọ ṣe Sunday Igboho rí nílé wọn gbà yẹn àwọn bọ́ìsì wọn wà ń bẹ̀ ǹjẹ́ ó gbé kọlọ fún wọn rí ǹjẹ́ ó tiẹ̀ lọ kí wọn ǹjẹ́ ó tiẹ̀ débẹ̀ ṣé gbogbo yín takété ẹ wò wọ́n lọ́kọ́ ni ẹ wá bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ẹ wá ń pariwo olóyè Sunday Igboho ṣe dìde sí wọn ká sọpọ́tì wọn ṣe dìde ṣe sọpọ́tì wọn ẹ̀yin olórí burúkú wèrè dédé ẹ ní jèrè tọmọtọmọ gbogbo ẹ̀yin dẹ tẹ́yìn tó dùn sí kí ní sẹ́gbọ̀n yìí kò ní ta fún gbogbo yìí ẹ fi dàní àjọ ẹlẹ́lẹ́ni rú ẹlẹ́lẹ́ni tó mẹ́kẹ̀ owó ẹ̀ jẹ́jẹ́ tó ń pawó ẹ̀ lọ ẹ̀dẹ̀ kórì burúkú wèrè Yorùbá nation yín ẹ̀dẹ̀ gbé wá bá ẹlẹ́lẹ́ni tó ń pawó tí ò ní ṣòro tí gbogbo èèyàn respect ẹ̀ ẹ̀dẹ̀ kórì burúkú Yorùbá wèrè nation yín ẹgbẹ́ wá bá wọn ẹlẹ́lẹ́ni wá jẹni tẹ́ pé wọn ò lè wọ Nàìjíríà pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ wọn passport Nàìjíríà wọn withdraw ẹ̀ tó bá fẹ́ wá láti Germany wọ́n ti ní passport Germany tó bá gbéra páwọn pọ̀ láti Germany sí wọn á kọ́ ojú Kotonu wọn wá sneak wọlé ṣé yẹ kí ọmọ ìlú máa sneak wọnú ìlú bàbẹ́ tí ò bá yẹ kó lórí burúkú ẹ̀yin wèrè Yorùbá nation yìí tẹ kórí burúkú títí yín bẹ́ẹ̀ lẹ́ni ayé ògbé yóò ní dá ẹ ní jèrè ayé yóò ní dá náà ṣé àpẹẹrẹ tí wàá ń dùn ni wá bí Yorùbáwuyi sọ̀rọ̀ pé inú tèmi ń dùn bí ṣe Sunday Igboho ṣe sí Nàìjíríà pẹ̀lú confidence báyìí sọ̀rọ̀ pé inú tèmi ń dùn ò ní dá fún yín èmi dẹ́pọ̀ bí mo ṣe wà báyìí wíkẹ́ndì báyìí pé irú èmi báyìí kì í ṣe kírun tán kì í ṣe fàájì Ìbàdàn mo ń lọ pọ̀ láwọn tèmi ta ló ń ṣe fàájì Ìbàdàn tí ògbólé máa dùn gbogbo àwọn ẹ̀sìn máa wà máa ṣe fàájì ń bẹ̀ ẹ̀dẹ̀ kórí burúkú títí yín wá
ẹ wá dá wà lálẹ́ kò ní ta fún ọgbà Yorùbá nation ẹ ní sórí ẹ kọ́ ní burúkú Yorùbá nation wèrè yín kò ní ta fún gbogbo yín àtàwọn bàbá yín tó dàgbà ń bẹ ayé ògbó yóò ní da ẹ̀yin olórí burúkú ẹ̀yin rẹ bú òsì oníkọ́ kógun jáde wò. kò tí o bá gbé oògùn jáde lókè ọdẹ ẹ padà ní. kọ́ pátánù. lókè ọdẹ mo bọ́ mọ lókè ọdẹ kúrò gẹ́gẹ́ bí. oògùn wọlé ní kẹ́ lo oògùn tẹ́ ẹ̀ rí lò nígbà tó wúlò gbà tó níyì nígbà tí Sunday Igboho wà nú ẹ̀wọ̀n ẹ̀rọ oògùn yìí lò gbà tó wà nú ẹ̀wọ̀n